A kú dédé àkókò yìí, àsìkò kó lè da ọ̀dẹ̀ òdùnbí yóò dáa fún wa lágbára aláwòrábí. Ẹ ṣeun bí ẹ ti ń tún darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv fún àkọ́tún ìròyìn àkíkà tí ó mọ̀ lákàkì. Ìyẹn àwọn ìròyìn tó ń ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì. Ẹ ṣeun bí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí abala kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún. Àwọn ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Wọ́n ní kò dín ní àwọn mẹ́rin kan òun náà ni wọ́n mọ̀ ti jìn sínú omi kan ní ìpínlẹ̀ Èkìtì. Wọ́n ní kẹ́sì máa wò ó, níṣẹ́ ni àwọn mẹ́rin yìí òun náà ni wọ́n wá báyàn ṣe ìnáwó, wọ́n wá ṣe ìnáwó ìsìnkú ní ìpínlẹ̀ Èkìtì nílùú Òkèmẹ̀sí gangan níjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Èkìtì. Òun náà ni ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ nínú ọjọ́ 10 nínú oṣù kọkànlá ọdún yìí. Wọ́n ní ṣe rí àwọn mẹ́rin òun ni àwọn ẹni yìí tí wọ́n wá láti wá ṣe ayẹyẹ ìsìnkú. Wọ́n ní nígbà tí ó sì di ọwọ́ déré òun náà làwọn mẹ́rin ọ̀hún ò wọ́n bá pera wọn jọ, wọ́n bá ní àwọn fẹ́ lọ wẹ̀ ní odò kan tí ń bẹ ní agbègbè ọ̀hún. Wọ́n pé odò ọ̀hún, orúkọ odò ní odò Ọ̀ṣun, eléyìí tí ń bẹ ní agbègbè Àjídò Ìkorò ní ìlú Òkèmẹ̀sí gangan ní ọjọ́ ìsinmi tí í ṣe ọjọ́ 10 nínú oṣù kọkànlá yìí. Wọ́n ní nígbà tí wọ́n sì débẹ̀ ọgbà bí wọ́n ti ń wẹ̀, wọ́n ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin òun náà ni wọ́n bá mọ̀ jìn sínú omi tó di pé wọn ò lè jáde mọ́, wọn ò lè wẹ̀ lọ síwájú, wọn ò lè padà sẹ́yìn mọ́, ni wọ́n bá jìn sínú omi o. Wọ́n ní nígbà tí wọ́n máa fi ọ̀rọ̀ léde dáadáa, wọ́n gbìyànjú láti dóòlà àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún, ṣùgbọ́n nígbà tí wọ́n gbé wọn jáde àwọn méjì ti di olóògbé. Wọ́n ní àwọn méjì tó dolóògbé náà wọ́n jẹ́ mẹkáníìkì o, tí wọ́n bá yàn ṣe ìsìnkú láti ìpínlẹ̀ Èkó ni àwọn ti wá. Wọ́n ní ṣe rí àwọn méjì yòókù, wọ́n ní wọ́n jẹ́ ọmọ agboolé Awórogún nílùú Òkèmẹ̀sí ọ̀hún gangan. Wọ́n ní àwọn náà báyìí, àwọn náà gbogbo wọn jọ di olóògbé báyìí o. Ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì Sunday Àbùtú ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ o. Òun náà sì ṣe ìwádìí lọ́wọ́ báyìí bí àwọn mẹ́rin bí wọ́n ti dolóògbé sínú omi odò Ọ̀ṣun ní ìlú Òkèmẹ̀sí nílùú ìpínlẹ̀ Èkìtì gangan. Òun náà ni wọ́n ti ń ṣe ìwádìí wọn báyìí. Wọ́n náà ti gbé òkú wọn báyìí, wọ́n sì gbé lọ sí ilé ìgbókùpamọ́sí tó jẹ́ tìjọba ní agbègbè náà. Kí Ọlọ́run má fi ìbànújẹ́ kàn wá, obìnrin kan leléyìí tí ń sunkún tí sì ń gbára dálẹ̀ ní bó ti jẹ́ pé lẹ́yìn ọjọ́ kejì tóun àti ọkọ rẹ̀ tí wọ́n ṣe ìgbéyàwó náà lọ́kọ rẹ̀ tó máa fò ṣánlẹ̀ tó kù. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni ó ṣẹlẹ̀ sí arábìnrin kan ní abúlé Dankari ní Zaria ní ìpínlẹ̀ Kaduna gangan. Wọ́n ní ṣe rí arábìnrin wọn forúkọ lédè wọn ní jẹ́ Zuwaiba Naziru. Wọ́n ní òun náà ní ṣe lédè lẹ́yìn ọkọ rẹ̀ báyìí tí sì ń gbára dálẹ̀ látàrí bó ti pàdánù ọkọ rẹ̀ lẹ́yìn ọjọ́ méjì péré tí wọ́n ṣe ìgbéyàwó ní ọkọ rẹ̀ Munir Marafa. Wọ́n ní wọ́n ṣe ìgbéyàwó ní ọjọ́ 9 tó jẹ́ ọjọ́ Sátidé nínú oṣù kọkànlá yìí ní agbègbè Dankali ní Zaria nílùú Kaduna gangan. Wọ́n nígbà tó sì fi di ọjọ́ Ajé ìyẹn ọjọ́ 11 nínú oṣù ọjọ́ kejì síra wọn. Wọ́n ní ọkọ òun wọ́n ní kò ṣàìsàn, kò sì sí nǹkan kan tó ṣe é, òun náà ní ṣàdédé ni ó sùn tí kò kàn jí mọ́ náà ni o. Wọ́n ní ìrọ̀lẹ́ ọjọ́ òun gan náà lọ́jọ́ Ajé náà ni wọ́n ti filẹ̀ bò láṣìírí gẹ́gẹ́ bí mùsùlùmí. Wọ́n ní ṣùgbọ́n arábìnrin ọ̀hún òun náà ló wá ń gbára dálẹ̀ pé ó mà ṣe o, láàárín ọjọ́ méjì síra wọn kéèyàn ó sì ṣègbéyàwó lọ́jọ́ Sátidé kí ọkọ rẹ̀ kó sì dágbére fáyé lọ́jọ́ kejì síra wọn tí ṣe ọjọ́ Ajé. Ọlọ́run kó mọ̀ ṣàánú èèyàn, kó mọ̀ fi àbúrú kó mọ̀ fi ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ rí pé léyìí ó tún gbẹnu tán láti ìpínlẹ̀ Kaduna. Ọ̀dà láti ìpínlẹ̀ Kano, ilé-ẹjọ́ tó fìkàlẹ̀ sípínlẹ̀ Kano mọ̀ ti ní kí ọmọkùnrin kan Manir Abdullahi Ibrahim tó jẹ́ ẹni ọdún 43 kó lọ mọ́ lo gbà nínú ọgbà ìtúnirọ, kó lọ mọ́ wà nínú rìmáǹdì báyìí náà látàrí bí ó ti fi tìpátìkúùkù bá ọmọ ọdún 9 obìnrin bó ti fi bá alájọṣepọ̀ títí tí ẹlẹ́mìí ti fi gbà á lẹ́nu ọmọ náà. Ìjọba ìpínlẹ̀ Kano náà ni wọ́n ti wá wákò pẹ̀lú Ibrahim Abdullahi báyìí o, lẹ́ni tí tó ń fi agbègbè Jaba ní ìpínlẹ̀ Kano ọ̀hún tó fi ṣe ibùgbé. Wọ́n fi ẹ̀sùn ìfipábánilòpọ̀ wọ́n fi kàn án, kò tó wọ́n ṣe yìí nìkan, ó fipá bọ́ ọmọ náà lòpọ̀ títí ẹlẹ́mìí fi gbà á lẹ́nu rẹ̀ ní oyún ọmọ ọdún 9 obìnrin péré. Onídàájọ́ Zuwaira Yusufu nígbà tí ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lọ́jọ́ 9
nígbà tí ń gbèdájọ́ rẹ̀ kalẹ̀ ó ní òun sún ìgbẹ́jọ́ òun sọ́jọ́ 9 nínú oṣù kẹwàá ọdún yìí wípé àwọn mọ odó tí wọ́n dàn lásì lórí ọ̀rọ̀ ọmọ náà. Ẹni tí ó jẹ́ bàbá ọmọ nígbà tí ó máa sọ̀rọ̀ ó ní ṣe ni òun mọ̀ mú ọmọ òun lọ fún àyẹ̀wò ní ṣọ́ọ̀bù arákùnrin ọ̀hún títí ń ta oògùn. Ó ní ṣe ni ọmọ náà ló ní ibà fẹ́rẹ́fẹ́ ni o lòun sì ní kí ó bá ń ṣàyẹ̀wò kó sì fún ní oògùn. Ó nígbà tí òun ó lọ tóun fi padà lórí pé ó ti fi tìpátìkù kó ti bọ́ ọmọ náà lájọṣepọ̀ títí tí ẹlẹ́mìí fi gbà á lẹ́nu ọmọ òun sínú ṣọ́ọ̀bù rẹ̀ níbi tó ti fipá bá lò papọ̀ ńbẹ̀. Ẹni báyìí ilé ẹjọ́ ní pé wọn ò gbà kán gba béèlì rẹ̀ o àfi kó ti lọ́mọ wà nínú rìmáǹdì náà títí di ọjọ́ 9 nínú oṣù kejìlá ọdún yìí tí ó sún ìgbẹ́jọ́ rẹ̀ sí àkíkà. Àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí. Ẹ tún máa darapọ̀ mọ́ àgbà mi fún àkọ́tún àwọn ìròyìn àkíkà náà. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Ẹ sì má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.